níbo lòkú Quadri wà níbo ni wọ́n ṣe sí wọ́n ní wọ́n ti lọ wú òkú yẹn according to bóyá rọ́ bóyá òótọ́ ṣùgbọ́n ẹni rẹ̀ la mọ̀ wọ́n sí àwọn tán dá pọ̀ nínú àwọn ọlọ́pàá ṣùgbọ́n àwọn olórí ibú tí ń bẹ nínú ọlọ́pàá nígbà míì wọ́n á máa jẹ́ kéèyàn ó rí gbogbo àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ìran kan náà gbogbo ọlọ́pàá ìṣe kankan náà àwọn èèyàn rẹ̀ ń bẹ nínú ọlọ́pàá o àwọn èèyàn gidi ń bẹ nínú ọlọ́pàá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti kọjá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n lórí ikú Quadri nílùú Ògùn State eléyìí tí wọ́n fi allegation kan pásítọ̀ kan pò ń lọ pa ọmọ yẹn kí ló dé tó jẹ́ pé tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ á rí àwọn tí àwọn náà bímọ nínú àwọn ọlọ́pàá tí wọ́n á máa ra irú ẹjọ́ báyìí láre ìjọ dá fún abiyamọ tí wọ́n náà bímọ wọ́n dẹ̀ gbèrú ẹjọ́ báyìí wá síwájú rẹ̀ ó dẹ̀ fẹ́ dọwọ́ bò ó fẹ́ ra ẹjọ́ yẹn láre ó fẹ́ dojú ẹjọ́ rú tí wọ́n náà dẹ̀ bímọ. mo ń sọ láàárọ̀ yìí gbogbo ọlọ́pàá tí wọ́n bá gbé ẹjọ́ Quadri tí wọ́n gbé síwájú rẹ̀ tó wá ń dọwọ́ bò ó tí ó fẹ́ kí àwọn òbí Quadri orí ìdájọ́ òdodo gbà ikú gbóná lọ́mọ tí nínú oko o. gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ bá wà lórí ẹjọ́ Quadri tí wọ́n ń sọ pé pásítọ̀ kan tó jẹ́ pé pásítọ̀ kan àtọmọ rẹ̀ pẹ̀lú girlfriend díẹ̀ ni wọ́n padà allege pé wọ́n wà lórí bí ọmọ yẹn ṣe kú tí wọ́n wá ń ṣe ẹjọ́ yẹn rádaràda gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ mọ òdodo tó jẹ́ pé ẹ fẹ́ dọwọ́ bo òdodo ẹ fẹ́ da ojú ẹjọ́ yẹn ẹ fẹ́ dábòlẹ̀ gbogbo oyè yín pátá tẹ́ ẹ bá bí gba ọmọ pẹ̀lú ògo Ọlọ́run ikú gbóná ikú ẹ̀sín làwọn ọmọ tí ń kú ṣùgbọ́n gbogbo ọlọ́pàá tí wọ́n bá dìde lórí ẹjọ́ yẹn tí wọ́n dọwọ́ bo òdodo torí pé gbogbo wa náà la bímọ ṣerú ẹjọ́ yìí ni wọ́n máa dọwọ́ bò ṣerú ẹjọ́ yìí ó ní wọ́n máa ń ṣe báṣabàṣa torí ẹ̀ lọ́jọ́ máa pe Prince Adémúyìwá Prince Adéjọbí Prince Múyìwá Adéjọbí tí wọ́n jẹ́ PRO ọlọ́pàá mo mọ̀ pé Prince Múyìwá Adéjọbí mo mọ̀ pé wọn kì í dọwọ́ bò òdodo wọ́n máa ń ṣe dáadáa wọ́n dẹ̀ máa ń wá kí ìgbẹ́jọ́ òdodo kí òdodo ó farahàn lórí gbogbo ẹjọ́ tí wọ́n bá ti gbé síwájú wọn. mo ń fàsìkò irọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti federal láti Àbújá mo ń fàsìkò yìí bẹ̀yìn lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ogun State eléyìí tí wọ́n allege pásítọ̀ látara ọmọ tí wọ́n lọ sọnù tí wọ́n rí tí wọ́n dẹ̀ trace ẹ̀ dé ọ̀dọ̀ pásítọ̀ kan nílùú Ogun State tá a dẹ̀ ń gbọ́ pé wọ́n ní pásítọ̀ yẹn ó ń lọ lórí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n pa ọmọ yìí. bàbá tí wọ́n pa ọmọ rẹ̀ yìí ó ti ta mọ́tò ó ti tagbá ó ti tàwo ó ti tàkòkò bàbá sásùn ó ti sanwó tracker ó ti sanwó lóníran lórí ipò ọmọ rẹ̀ kú ẹ wo orílẹ̀-èdè tá a wà. tá a bá ń sọ̀rọ̀ nípa Nàìjíríà negatively tá a máa rí tá a fi máa sọ̀rọ̀ rẹ o. ìjọ yẹ kí wọ́n tún máa gbó lọ́wọ́ ẹni tó máa rẹ̀ kú tí ń wá ọmọ ká tó bá wá ọmọ rẹ̀. gbogbo iṣẹ́ ọlọ́pàá gbogbo ẹ̀yin amòfin ẹni tó wà nínú ìbànújẹ́ títún wá ń sáré kiri láti wá owó ọta mọ́tò ọta gbogbo nǹkan ní ẹ̀ pé àlọ́mọ mi gbọ́dọ̀ jẹ́ rírí ó tún wá ná owó yìí ẹ̀tọ́ àwọn ọlọ́pàá tún wá ń ṣe ẹjọ́ yẹn báṣabàṣá wọn àtún fẹ́ kó dídájọ́ òdodo gbà. Prince Múyìwá Adéjọbí PPRO gbogbo tí ń jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá èèyàn dáadáa ni gbogbo ìran ọlọ́pàá pátá àwọn èèyàn dáadáa ń bẹ nínú yín àwọn èèyàn gidi ń bẹ nínú yín. ẹ wo ẹjọ́ Hafsat ọmọ tó wà ní ọmọ Ìlọrin yẹn ẹ rí i pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọn ṣe dáadáa a dẹ̀ praise wọn a yìn wọn lórí pé wọ́n ṣe dáadáa pẹ̀lú bí wọ́n ṣe mú Abdulrahman
ǹjẹ́ gbogbo ọlọ́pàá ní í ṣe báyìí? Àwọn ọlọ́pàá kan bẹ kàńdá ni wọ́n ohun ìsẹ́nire o. Gbogbo ẹni tí ẹjọ́ ọmọ tí wọ́n bá ti gbé ẹjọ́ ikú pé bóyá èèyàn pààyàn, wọ́n gbé déwájú rẹ̀. Gbogbo ọlọ́pàá tán bá ti gbérú ẹjọ́ ìdéwájú rẹ̀ tí bá ti ń dọwọ́ bò ó tó fẹ́ rá ẹjọ́ ìláyè tó fẹ́ ṣe ẹjọ́ ìbáṣabàṣá káwọn tó lẹ́jọ́ wọn bá rídájọ́ òdodo gbà, ikú gbóná lọmọ tí ló máa kú o. Ẹ̀yin náà máa rí kú ọmọ ni o. Gbogbo ọlọ́pàá tí ó bá ti jẹ́ kán rídájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú Quadri, àwọn ọmọ tí inú òkùnkùn òjijì hàn kú mọ́ ẹ lójú ni o. Àwọn ọmọ tí náà máa kú mọ́ ẹ lójú ni o. Gbogbo ọlọ́pàá, gbogbo ẹ̀yin ọlọ́pàá nílùú Ògùn State, gbogbo ẹ̀yin ọlọ́pàá tí ọ̀rọ̀ ẹjọ́ Quadri bá déwájú yín, tẹ́ ẹ bá ti dọwọ́ bò ó, tẹ́ ẹ ṣèké, tẹ́ ẹ gbàbọ̀dè fún àwọn òbí Quadri lórí ọmọ tí wọ́n ti rán ní skul tán ti invest lé lórí, fẹ́rẹ̀ tí ń ran kan pé káwọn ọmọ jẹ́ǹjẹ́ ọmọ yìí. Àwọn kan dẹ̀ wò sùnsùn, wọ́n dẹ̀ ní ọmọ yìí légbodò lójijì. Kírú ẹjọ́ yìí tún wá dí ọ̀dọ̀ wọn lẹ́jọ́ tó ti fojú hàn tí wọ́n ti mú girlfriend, àwọn tí wọ́n transfer owó nínú àsùnwọ̀n wọn, nínú àsùnwọ̀n ọmọ ìsọ́dọ̀ wọn, wọ́n ti rí. Kò yẹ kírú ẹjọ́ yìí ó tún wọlé mọ́. Ibo lòkú Quadri wà? Níbo ni wọ́n ṣe sí? Wọ́n ní wọ́n ti lọ wú òkú yẹn according to bóyá rọ́ bọ́ yóò tọ́. Ṣùgbọ́n nígbà tí ẹjọ́ yìí ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá, ó yẹ kí ìgbésẹ̀ tó lákin ó yẹ ó ti wáyé. Kò yẹ kí bàbá àti àwọn òbí Quadri ọmọ ráre. Ẹ wo bó ṣe ń lálàsí. Walitakun minkum ummatun yad'una ila al-khair wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkari wa ulaika humul muflihuna. Ó yẹ ká rí nínú àwọn ọlọ́pàá láwọn tí wọ́n máa pèpè síbi tó dáa, tí wọ́n máa ṣe dáadáa, tí wọ́n máa pàṣẹ rere, tí wọ́n máa kọ̀wà bàjẹ́. Ó ń bẹnu àwọn ọlọ́pàá o. Ó ń bẹnu wọn, ṣùgbọ́n àwọn kàńdá tó jẹ́ pé gbogbo ayé ọba àkútán owó bọ̀bẹ́ bribe tí wọ́n fẹ́ gbà yẹn, tí wọ́n bá ti gbà, tí wọ́n bá ti rí gbà, wọ́n á dojú ẹjọ́ bolẹ̀ ni. Gbogbo owó bọ̀bẹ́, owó bribe, ẹ lọ mú gbáwá, ẹ lọ máwo wá lẹ́ni tí ọmọ rẹ̀ kú. Ẹni tó ọmọ rẹ̀ kú, ẹ tún wá ń dà láàmú. Ẹ tún ń dà láàmú, sọ yẹ kí ilé yọ ṣẹlẹ̀. Ẹ bá mi táàgì bàbá wa Múyìwá Adéjọbí, èèyàn dáadáa ni wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé kalẹ̀ fún ìjọmọ́nìyàn, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ́. Ṣùgbọ́n àwọn kàńdá inú rẹ̀ sì, wọ́n á jẹ́ kíṣẹ́ ẹ̀yìn ọyọ́. Gbogbo iléeṣẹ́ ọlọ́pàá pátá alùyìn lọ́gbọ̀ ẹnu, ẹ kú iṣẹ́ takuntakun. Iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe agbóṣùbà fún yín, kò ní sú kò ní rẹ̀ yín. Ikú Quadri yìí ó bà wá nú jẹ́, ẹ bá wa ṣèwádìí lórí ẹ̀. Ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ẹ̀. Níbo lòkú Quadri wà? Nígbà tí Abrahaman tí wọ́n pa àbúrà tí Abrahaman pa sọ nílọrin, gbogbo wa ìlàjáde aṣọ lé lórí. Nígbà tí mùsùlùmí pa ọmọ tó tún pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nílọrin, asọ̀rọ̀ lé lórí. Kò wá ní dá kí pásítọ̀ kan ó pa mùsùlùmí, kí pásítọ̀ kan ó pa èèyàn, apart from ẹjẹ́ àti ẹ̀yọ ọ̀rọ̀ ẹ̀sìn, ẹjẹ́ ayọ́ kúrò níbẹ̀, ẹjẹ́ gbọ́rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́. Ǹjọ́ dáa kéèyàn pa ẹ̀mí téèyàn ò lè dá? Kì í sọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ. Ẹ̀mí téèyàn ò lè dá, ó jẹ́ kìrìsìtẹ́nì ni, ó jẹ́ mùsùlùmí, ó jẹ́ babaláwo ni, irú èèyàn tí ì bá ṣe, ǹjọ́ dáa kéèyàn pa ẹ̀mí tí ò lè dá? Allegedly, wọ́n ní pásítọ̀ yìí àtàwọn ọmọ rẹ̀ àti àwọn tí ń ṣiṣẹ́ fún un ni wọ́n pa Quadri. Ẹ bá wa ṣèwádìí. Ẹ bá wa ṣèwádìí. Bàbá ọmọ ìsanwó tracker lọ́nà 2 sọ́nà 3. Síbẹ̀síbẹ̀, ìdájọ́ òdodo ò tí ì fẹsẹ̀ múlẹ̀ o. Àti ìmọ̀ ibi tí Quadri wà o. Àti ìmọ̀ tí ń ṣẹlẹ̀ o. Quadri ń bẹ láyé ni kò sí láyé mọ́ ni o. Lóòótọ́ ni wọ́n lọ wú òkú Quadri. Wọ́n á wú. Ó yẹ ká ti rí àbájáde. Ṣùgbọ́n àwọn tí ń bẹ nídìí ẹjọ́ yìí, torí rìbá tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn òbí bàbá yìí, lọ́wọ́ àwọn òbí Quadri, wọ́n á sí ẹjọ́ yìí dáadáa, kò tẹ́ wa lọ́rùn. Gbogbo wa la bímọ. Gbogbo wa la bímọ. Gbogbo ẹni tí ẹjọ́ Quadri bá gba wájú rẹ̀ kọjá nínú ọlọ́pàá, tó bá ṣe yọ̀bọ̀yọ̀bọ̀, òun ò rí kú ọmọ, yóò sì dààmú kó tó kú láyé. Gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá gbé ọ̀rọ̀ Quadri déwájú rẹ̀, ẹ wo bá a ṣe fọ́n jáde nígbà ọ̀rọ̀ Hafsa, ẹ wo bí gbogbo àfáà ṣe fọ́n jáde. Pásítọ̀ mélòó ló jáde ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Quadri? Pásítọ̀ mélòó tó bá jẹ́ pé àfáà kan ni
ọ̀pá ni wọ́n allege pé òun lọ pa Quadri. Ẹ ti rí bí gbogbo sórí social media ó ti gbóná. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé àáfàá kan ni wọ́n allege tí wọ́n sọ pé ikú Quadri o ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n trace ẹ̀, ọ̀dọ̀ àáfàá kan ni wọ́n trace ẹ̀ sí, gbogbo àwọn èèyàn ó ti jáde. Kí ló dé tó wá jẹ́ sí pé wọ́n pa Quadri, orí social media wá dákẹ́ rọ́rọ́, orí social media wá dákẹ́ minimini. Ẹ méjì àṣàbòsí mọ́, àbòsí ò dáa, àbòsí ò lérè. Odidi ẹ̀mí là ń sọ yìí, odidi ẹ̀mí là ń sọ yìí. Bàbá wa PPRO Prince Adémúyìwá, Prince Adéjọbí Múyìwá, ẹ dákun, ọ̀rọ̀ Quadri ó jẹ wá lógún. Àwọn òbí Quadri ti wà nínú wàhálà, wọ́n wà nínú ìdààmú. Walitakun minkum ummatun yad'una ila al-khayr, ó ń bẹ nínú yín. Àwọn tó ń ṣe dáadáa tí wọ́n ń pèpè lọ síbi dáadáa, tí wọ́n ń ṣe dáadáa, wọ́n ń bẹ nínú ọlọ́pàá. Àwọn ọlọ́pàá gidi pọ̀, àwọn ọlọ́pàá dáadáa pọ̀, ṣùgbọ́n àwọn ọlọ́pàá tí ẹjọ́ Quadri ń bẹ lọ́dọ̀ wọn, wọn à ṣe dáadáa. Àwọn ọlọ́pàá tí ẹjọ́ Quadri, àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ẹjọ́ Quadri tí wọ́n pa nílùú Ògùn State, wọn à ṣe dáadáa. Ọ̀gá ọlọ́pàá á fi àsìkò ìròyìn ẹ bá wa gbé ẹjọ́ Quadri kúrò lọ́dọ̀ wọn tó bá ti lè ṣe. Ọ̀gá ọlọ́pàá PPRO á fi àsìkò ìròyìn, èèyàn dáadáa nìyín, ẹni tí máa fẹ́ kí ìdájọ́ òdodo kó fẹsẹ̀ múlẹ̀ nìyín. Àwọn tí ń ṣẹjọ́ Quadri nílùú Ògùn State lórí àwọn tí wọ́n pa Quadri, wọn à ṣe dáadáa, wọn à ṣe dáadáa. Ọwọ́ tí wọ́n fi mú ọ̀rọ̀ ọmọ tó kú yẹn ò tẹ́ wa lọ́rùn. Ẹ wo àwọn ọlọ́pàá tí wọ́n handle kéèsì Hausa nílùú Ìlọrin, ẹ wo bí wọ́n ṣe, wọ́n ṣe dáadáa, adẹ̀yìn wọn. Ọmọ jáde nílé ó ti lọ bí oṣù méjì sísìn, ẹ wá rí ẹnì kankan pàtó, ẹ tí ì rẹ́nì kankan mú. Ọ̀rọ̀ ikú Hausa kò pósù méjì, kò pósù kan. Ikú Hausa nílọrin kò pósù kan. Ó sì wá ń lọ bí oṣù méjì tí wọ́n ti pa Quadri, tí wọ́n ti pa Quadri. Àtúnwá ń gbọ́ pé wọ́n ti lọ wú òkú Quadri lẹ́gbẹ̀ẹ́ church. Bọ́yá ọ̀rọ̀ ni bọ́yá òótọ́ ni, ìyẹn ò tí ì yé wa o. Ṣùgbọ́n ó yẹ ká ti rí òkodoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ó yẹ kí òdodo ti jáde lórí ọ̀rọ̀ yìí. Àwọn ń da ẹjọ́ rú, àwọn ń da ẹjọ́ yẹn, wọ́n ń dá síbáṣíbo. Tẹ́yìn náà dẹ̀ bímọ, gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà ní ìcháàjì ọ̀rọ̀ Quadri, ẹ dẹ̀ bímọ. Gbogbo oyè yín tẹ́ bá dọwọ́ bo òdodo, gbogbo oyè yín tẹ́ bá dọwọ́ bo òdodo lórí ikú Quadri, ẹ̀yin náà ò rí kú ọmọ. Gbogbo ọmọ yín ò kú kú òjijì. Gbogbo oyè yín tẹ́ bá fọwọ́ bo òdodo lórí ikú Quadri, tẹ́ mọ àwọn tí wọ́n pa Quadri, ṣùgbọ́n tẹ́ fẹ́ fọwọ́ bo òdodo mọ́lẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá bí gba ọmọ kò ní kù kan fẹ́yìn náà. Gbogbo oyè yín tí wọ́n gbé ẹjọ́ Quadri déwájú yín pé kẹ́ bá wọn ṣèwádìí, ṣùgbọ́n tẹ́ mọ òdodo, ṣùgbọ́n tẹ́ fẹ́ sọ òdodo lórí ẹ̀, tẹ́ fẹ́ fọwọ́ bo òdodo, tẹ́ fẹ́ dojú ẹjọ́ náà rú, tẹ́ bá bí gba ọmọ kò ní kù kan pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bàbá ọmọ yẹn ó ti di jàlàjàlà, ó ti di rándanrandan, ó ti ta mọ́tò, ó ti ta Anthony lórí kó lè rí ìdájọ́ òdodo. Ẹ wá ń da bàbá rẹ̀ láàmú, ẹ ń da lọ dàbọ̀, ó tún sanwó lórí ikú ọmọ rẹ̀, ó ń sanwó lórí ikú ọmọ rẹ̀. Bó ṣe wá ń sanwó ní tẹ́ ẹ bá ṣiṣẹ́ tó gbé fún yín, ṣe bá ṣàdúrà fún yín, ẹ wò àdúrà. Gbogbo oyè yín tẹ́ ń gbowó lọ́wọ́ bàbá Quadri lórí ikú ọmọ, ẹ tún wá ń dà láàmú. Gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà ní ìcháàjì ẹjọ́ náà, tẹ́ ẹ dà láàmú, àfẹnutí ọba dà láàmú lókù. Gbogbo yín ẹ rí ikú ọmọ. Àwọn ọmọ tí inú ọmọ kú lójú ayé yín ni. Àfi tẹ́ ẹ bá ṣe òdodo lórí ẹjọ́ náà, àfi tẹ́ ẹ bá ṣe dáadáa lórí ẹjọ́ náà. Lópin ìgbà tó bá jẹ́ pé ẹ fẹ́ fọwọ́ bo òdodo mọ́lẹ̀, ẹ ṣetán láti jẹ́ kárí ìdájọ́ òdodo gbà. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin náà rí kú ọmọ yín ó kú lójú ayé yín. Ẹ wo ọ̀rọ̀ Hausa, mùsùlùmí ni Hausa, mùsùlùmí ni Abrahaman tó pa Hausa. Ẹ wo bí gbogbo àwa àáfàá bá a ṣe jáde sórí social media lórí ọ̀rọ̀ Hausa. Àwọn ẹni pásítọ̀ kan pa Quadri nílùú Ògùn State.
ẹ dákun pásítọ̀ mélòó ló ti jáde lórí ọ̀rọ̀ yìí, oníṣẹ̀ṣe mélòó ló ti jáde lórí ọ̀rọ̀ yìí? Tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n sọ pé ó pa Quadri, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti jáde. Ẹ jẹ́ á fàbò sílẹ̀, ẹ jẹ́ á fi àbò. Pásítọ̀ mélòó ló ti jáde lórí ọ̀rọ̀ yìí, lórí ọ̀rọ̀ Quadri? Àwọn bàbá Quadri ti lọ. Oríyọmí Hamzat kò ní bàjẹ́ fún yín. Oríyọmí òkìkí ọmọ Amusa pẹ̀lú ògùn Ọlọ́run ò ní rí kú ọmọ, ìgbésí ayé rẹ̀ ò ní bàjẹ́. Wọ́n wá sá lọ bá Oríyọmí Hamzat nígbà tí wọ́n rí ibi sá sí. Gbogbo ibi tí wọ́n sá sí ẹ̀gún náà fi sọ́wọ́. Gbogbo àwọn tó yẹ kán gba bàbá Quadri ṣe náà tó ń nà wọ́n pàṣán. Iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sá lọ tó yẹ kán ti rí ìdájọ́ òdodo gbà. Subhanallah. Gbogbo ẹ̀yin tí ẹjọ́ Quadri wà níwájú yín tẹ́ ń ṣe síbáṣìbò pẹ̀lú ògùn Ọlọ́run ọmọ tí náà kù lójú ayé yín. Àfi tẹ́ ẹ bá ṣe ẹjọ́ ń dáadáa, tẹ́ ẹ ṣe dáadáa lókù, tẹ́ ẹ bá ṣe dáadáa lórí rẹ̀, tẹ́ ẹ wà bias lórí rẹ̀, ẹ ní rí kú ọmọ yín ò ní kú lójú ayé yín. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ dọwọ́ bo òdodo, ẹ fẹ́ kí wọ́n dídájọ́ òdodo gbà, ẹ gbọ́mọ sí lójú ayé yín. Ọlọ́run wọlá anú àwẹ̀ tá a wà yìí yóò wọlá pé Ọlọ́run ọba ò fẹ́ rọ́, ṣùgbọ́n ọmọ aráyé ò fòdodo. Ọlọ́run wọlá pé kò fẹ́ràn àbòsí, kò fẹ́ ká ṣàbòsí. Ẹni ó bá pààyàn dandan ni ká pa. Ẹni ó bá ti pààyàn dandan ni kí wọ́n parú ẹni bẹ́ẹ̀. Láti bí oṣù méjì, láti oṣù méjì pẹ̀lú adúrú ẹ̀rí tí àwọn bàbá Quadri tí wọ́n kó wá yẹn, ìjọ yẹn kan dààmú tó bá wọn. Afusa gan tí wọ́n ti gé ẹran rẹ̀, tí wọ́n ti pín ẹran rẹ̀, tí wọ́n ti pín káàkiri. Àwọn ọlọ́pàá mọ̀ ṣèwádìí, wọ́n mọ̀ rí i. Kọ̀mọ̀tọ́sẹ̀ kan ká tó wá sọ Quadri odidi ọmọ láàrin oṣù kan, oṣù méjì. Ẹ wá tí ṣiṣẹ́ ìwádìí kẹ́ fi mọ ibi ẹ wá fẹ́ dojú ẹjọ́ ń rú, ẹ fẹ́ dojú ẹ̀ bolẹ̀. Tẹ́ ẹ bá bí gba ọmọ kò ní kù kan o. Gbogbo ẹ̀yin ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá afàsìkò ìròyìn àfibẹ̀yìn, ẹ dákun àwọn tí wọ́n wà nídìí ẹjọ́ Quadri nílùú Ògùn State, ẹ bá gba ẹjọ́ ń kó lọ́wọ́ wọn. Ẹ bá wá àwọn èèyàn gidi tí wọ́n ní bíbí ire, tí wọ́n jẹ́ ni ire, táwọn náà jẹ́ abiyamọ, tí wọ́n àdẹ tó jẹ́ pé tí wọ́n gbàdúrà kí wọ́n rí kú ọmọ. Ẹ bá wá gbé ẹjọ́ fún wọn. Ẹ bá wá gbé ẹjọ́ fún wọn kí wọ́n ṣe é. Torí pé àwọn tí wọ́n ń ṣe ẹjọ́ Quadri, àwọn ọlọ́pàá tí wọ́n investigate ẹjọ́ Quadri nílùú Ògùn State, wọ́n à ṣe tẹ́ wa lọ́rùn. Bí wọ́n ṣe ń ṣe ọ̀tẹ́ wa lọ́rùn, wọ́n ti gbàbọ̀dẹ̀ lórí ọ̀rọ̀ ẹjọ́ Quadri, lórí ikú Quadri. Àwọn ọlọ́pàá ìlú Ògùn, àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ìcháàjì ẹjọ́ Quadri lógùn State, wọ́n ti gbàbọ̀dẹ̀. Federal government, Federal Police Force of Nigeria, ẹ dákun ẹ take over ẹjọ́ Quadri. Ẹ bá wa take over ẹjọ́ Quadri. Gbogbo wa la bímọ, gbogbo wa ni bímọ. Wọ́n ń gbowó. Ǹjọ́ yẹ kẹ́ni tọ́mọ rẹ̀ kú kó ṣẹ̀ṣẹ̀ máa sanwó kan tó ṣe investigation? Ẹni tọ́mọ rẹ̀ kú sọ yẹ ká ṣẹ̀ṣẹ̀ sanwó kan tó máa ṣe tracking? Sọ yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tọ́mọ rẹ̀ kú tó wà nínú ìdààmú, tó wà nínú wàhálà, ẹ tún wá ní kó lọ máa mówó wá. Bàbá wa ń ta mọ́tò, ó ń ta gbá, ó ń tàwo, ó ń tagbọ̀n, ó ń tàwo, kò bá sí bàbá sáàsùn lẹ́ni tọ́mọ rẹ̀ ti kú already. Ẹni tó ti lù sí ọmọ, ó tún wá ń lù sí property lórí pé ó fẹ́ rí òkú ọmọ rẹ̀. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ sì wà ní in charge, ẹ̀yin náà sì bímọ. Ẹ̀yin náà bímọ tó bá jẹ́ pé ń ṣe lẹ́fẹ́ dọwọ́ bo òdodo lórí ikú Quadri, pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọmọ yín náà kú lójú ayé yín. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ wà ní in charge ẹjọ́ náà tó bá jẹ́ pé ń ṣe lẹ́fẹ́ dọwọ́ bo òdodo lórí ikú Quadri, àwọn ọmọ tí náà kú lójú ayé yín. Bí ìtìní láàyè, bí kúdírátì láàyè tààlà. Mo wá láàárọ̀ yìí láti wá fi àìdùnnú mi hàn lórí ọ̀rọ̀ ikú Quadri ni. N tó gbé mi wá láàárọ̀ yìí nìyẹn. Mo wá tún padà bọ̀
ibi tí ọ̀rọ̀ náà bá padà já sí, torí pé nínú gbogbo tó lọ ń bá fáwa náà láti lè tọpinpin ọ̀rọ̀ yẹn àwa náà ó gbégbèsè lé lórí. Torí ìdí eléyìí bàbá wa PPR ọlọ́pàá ní Prince Múyìwá Adéjọbí kò ní sú kò ní rẹ̀yìn, ẹni ire niyín, èèyàn dáadáa niyín, ẹ fẹ́ràn òdodo, ẹ sì fẹ́ràn kídájọ́ òdodo ó wáyé. Ẹ dákun bọ́rọ̀ ṣe jẹ́ la sọ fún yẹn o. Ọ̀rọ̀ Quadri tí wọ́n pa nílùú Ogun State, ẹ dákun abẹ́ni, ẹ bá mi táàgì bàbá mi Prince Múyìwá Adéjọbí. Ọmọ wọn nílùú Òwu, ẹ bá mi táàgì wọn. Àwọn èèyàn rẹ́pọ̀nù sí ọlọ́pàá, ṣùgbọ́n àwọn olórí ibú bẹ̀ wọ́n máa ń fẹ́ ọmọ ọ̀sán ni wọ́n. Àwọn èèyàn dáadáa pọ̀ nù sí ọlọ́pàá o, tí wọ́n máa ń ṣiṣẹ́ gidi. Ṣé báwọn kan ni wọ́n ṣiṣẹ́ tí wọ́n fi mú Abrahaman nílùú àbí? Ṣé báwọn ọlọ́pàá kan ni wọ́n ṣiṣẹ́ lórí ikú Afsọ nílọrin tí wọ́n mú Abrahaman? Ṣé à ń ṣàdúrà fáwọn tó ṣiṣẹ́ yẹn? Iṣẹ́ nìyẹn. Yàtọ̀ sí kéèyàn ó rí òdodo kọ́ wa máa fẹ́ ra òdodo láre torí tí ó jẹ. Àwọn ọlọ́pàá gidi ń bẹ tí wọ́n ń ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn olórí ibú wọ́n ń bẹnu sí ọlọ́pàá tó jẹ́ pé wọ́n á rí òdodo báyìí ṣùgbọ́n torí nǹkan fẹ́ jẹ wọn à ní jẹ́ kó òdodo hàn. Bàbá wa Prince, ẹ dákun abẹ́ni, ẹ bá wá àwọn èèyàn gidi kẹ́ investigate mátà yẹn. A fẹ́ mọ̀ ṣé pásítọ̀ yẹn lọ pa Quadri lóòótọ́, sóhun àtàwọn ọmọ ẹ̀ lọ pa Quadri lóòótọ́. Ṣé pásítọ̀ yẹn ṣé lóòótọ́ ló ní ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ pé òun ló lórí wọn? According to tí wọ́n sọ, a fẹ́ mọ̀, kò ní bàjẹ́, yóò máa dá sí ni. Mo fi àsìkò yìí